ọmọ ọlálọ́mí ẹ̀rú mọ́mọ́lé àwọn bàbá rẹ̀ ọlálọ́mí ọmọ ìṣúra padà tí wọ́n yóò lóko ní ẹnu ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ ọ̀làní ìbínú rẹ̀lẹ̀ ọmọ ìjàkẹ́ èyí tí wọ́n jà lọ́fà nílé ọlálọ́mí. Yo guys, I'm a white comedian, as you all know. Mo ti wá sí ilé Balogun ní Offa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ nípa ilé Balogun tí ẹ sì fẹ́ mọ̀ pa ẹ̀, so ẹ bá mi ká lọ. Ẹ dákun, báwo ni ẹ ṣe sọ pé ilé Balogun ṣe tẹ̀dó sí Offa? Alákọ̀ọ́kọ́ orúkọ mi ní Alhaji Abdulrahman Balogun. Ilé Balogun kó tó di pé àjẹ́ Balogun àti Lade náà baba ńlá wa ti wá. Báwo ni ń jẹ́ Lade? Nílẹ̀ Tápà náà baba ńlá wa ti wá. Baba ńlá wa ìgbà tó dé, so bàbá bímọ mẹ́rin. Àkọ́kọ́ wọ́n jẹ́ Aare, èyí tó tẹ̀lé bàbá tó tẹ̀lé Aare wọ́n jẹ́ Mogaji, bàbá tó tẹ̀lé Mogaji wọ́n jẹ́ Oore Oloona lórí Afa, bàbá tó sì kẹrin òun ni Baba Isale tó jẹ́ Baba Isale. Bàbá kan ìyá kan ló bọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin, àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n sì ń jẹ Balogun. Now kó tó di pé a mọ̀ jẹ Balogun àjẹ Balogun, ó ní àwọn iṣẹ́ tí àwọn baba ńlá wa ṣe fún Offa kí kábíyèsí ọlọ́fà tó wá fi bàbá wa jẹ Balogun Aare. So now ó ní àìmọye ọdún tí ogun Ìlọrin àtọ̀fà tí wọ́n fi jà. So àwọn baba ńlá wa ní wọ́n protect Offa tí wọ́n ò jẹ́ kí ogun migrate wọ Offa. So gbogbo àwọn yẹn ni wọ́n fi compensate bàbá wa àwọn baba ńlá wa. So adẹ̀dúgbò lọ́dún gbogbo àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n ń jẹ Balogun. Àkọ́kọ́ ni Àjàyí Aare Balogun, tó èkejì ni Mogaji, ẹ̀kẹta ni Oore Oloona, ẹ̀kẹrin ni Baba Isale. So yes sir, ṣé ó ní iye ìgbà tán fi ń jẹ ni àbí? No, bí oyè any lineage tí oyè bá ti kàn, torí àwọn baba ńlá wa ti sọ pé a gbọ́dọ̀ bára wa dùn. Ìdílé tó bá ti kà, we have 4 lineages nílé Balogun. We have Aare lineages, we have Mogaji lineages, we have Ori Oloona, which is Ori Afa lineages, then we have Baba Isale lineages. So àwọn bàbá wa ti kìlọ̀ fún wọn, ìyá kan bàbá kan ló bọ̀ mẹ́rẹ̀ẹ̀rin, kò sọmọ ọba kan náà mẹ́rẹ̀ẹ̀rin, àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọmọ oyè. So wọ́n dẹ̀ ti sọ oyè ìdílé tóyè bá ti kàn, so a shift sí ìdílé kejì. So àwọn ìdílé mẹ́ta yòókù wọ́n wá pa ọ́pọ̀, wọ́n á jọ ṣe ìjọba lọ. Kí ló fà á tán fi ń pè ní Balogun mẹ́ta? Now tí wọ́n fi ń pe ilé Balogun nílé Balogun ó lọ fáà, because àwọn bàbá wa ṣiṣẹ́ fún Offa ní ọ̀nà tó pọ̀. Ní ìjọun wọ́n mọ̀ kí oríkì àwọn bàbá ńlá wa ní ọmọ orí kẹsìnró. Ìdí tí ọba ọlọ́fà tí wọ́n fi àwọn bàbá wa jẹ oyè Balogun níjọun, nígbà tí ò tí ì sí ẹ̀sìn, tí ò sí Islam, ẹ̀sìn àbáláyé ni wọ́n ṣe ń jọun. So gbogbo ọba tí wọ́n bá ti jẹ ńgbà yẹn ó ní limit, ó ní time. Ìgbà táwọn baba ńlá wa wá dé, baba ńlá wa ní Ọlọ́run ní pààyàn, kì í ṣe ẹnìkankan tí kò sẹ́nìkankan tó lè pààyàn, Ọlọ́run ní máa ń pààyàn. Àwọn bàbá wa ní wá rescue títí tó fi di pé àwọn bàbá àwọn ọlọ́fà àgbà náà wá fi bàbá wa la bàbá wa níláàrí pé ọ lè ṣèyí tán látòní lọ, ìwọ lọ́mọ jẹ Balogun mi. Ìgbà tó tún wá là níláàrí wa ni gbogbo tó bá ṣe lọ́fà lónìí ó ti dà sí pé ní wọ́n máa fi kí ìran bàbá wa ní ọmọ orí kẹsìnró. So àṣegbé abìpani ṣákaṣàka àṣegbé. So àwọn gbogbo àwọn iṣẹ́ tí àwọn baba ńlá wa ṣe lọ́fà nìyẹn. So kí lẹ sọ́fà nìkan làwọn baba ńlá wa ti joyè, wọ́n joyè àwa ní Ìkòyí, àwa ní káàkiri náà tó jẹ́ àwọn fọ́fadà wa, ìtorí ìran ogun ni àwọn baba ńlá wa máa ń jà. Ẹ sì wà connect pẹ̀lú àwọn yòókù? Gbogbo wọn gbogbo sí ní tá a fẹ́ ṣe lọ́fà tí wọ́n ní wá. Àgọ́ Aare àwa ní Ìkòyí, gbogbo títí tó dé Èkó side
àwọn bàbá wa wọ́n lọ fà ní kì í ṣe pé Ọ̀fà nìkan ni ìran bàbá wa ti ń jagun. So gbogbo ìlú tí wọ́n bá dẹ̀ dúró wọ́n á dúró tìlú ni àwọn ìdá ìlú. Àwọn bàbá ńlá wa ìdá ìlú tí wọ́n bá wà wọ́n wà sincere. Wọ́n á dẹ̀ dúró ti gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá dúró wọn fẹ́ kí ìlú ó dàrú. So now that's all right. Yes, sir. Yes, sir. So ẹ já pè rẹ̀ káwọ́.